Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣe sígbọ̀nyín láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Àwọ̀tán. Abbas Afọláṣadé ni oníròyìn yìí o. Yorùbá ní ìdálù níṣèlú o. Àṣà ìlú kan yàtọ̀ sí ìlú mìíràn bó tilẹ̀ jẹ́ wípé wọ́n lè má sọ èdè kan náà. Tí a bá ń sọ̀rọ̀ nípa orin tí a dá mọ̀ pẹ̀lú àwọn èèyàn ìlú kan. Ilẹ̀ Ìbàdàn ló ní dùdú àti ṣẹ̀kẹ̀rẹ̀ o, nígbà tí agbègbè Ẹ̀gbá àti Yewa ló ní bọ́lọ́jọ̀. Ní ìlú Ìlọrin, orin Kègbé gbajúmọ̀ o, pàápàá láàrin àwọn obìnrin tí ijó rẹ̀ sì wà fún takọtabo. Orin àti ijó Kègbé jẹ́ ara ayẹyẹ tó máa ń wáyé o lásìkò ètò ìgbéyàwó tó sì jẹ́ àṣà àdáyébá ní ìlú Ìlọrin tí ń ṣe olú ìpínlẹ̀ Kwara. Àṣà yìí ti gbilẹ̀ o láti nǹkan bíi 2000 ọdún sẹ́yìn o, tó sì jẹ́ ìtẹ́wọ́gbà gidi láàrin gbogbo ẹ̀yà àti èèyàn tó wà ní ìpínlẹ̀ Kwara. Èdè Yorùbá ni wọ́n máa ń fi kọ orin Kègbé náà, bí ó tilẹ̀ jẹ́ pé inú ẹ̀yà Fúlàní ni orin náà ti wá o. Oníròyìn Yorùbá dé ìlú Ìlọrin o bá àwọn èèyàn tó ń kọ orin Kègbé sọ̀rọ̀ láti mọ pàtàkì orin ọ̀hún nínú àṣà àti ìṣe wọn. Nígbà tó ń bá akọ̀ròyìn Yorùbá sọ̀rọ̀, aṣáájú ẹgbẹ́ àwọn obìnrin tó ń kọ orin Kègbé ṣàlàyé pé orin líle ni orin Kègbé náà o. Ó ní ẹnìkan ni yóò lé iwájú bẹ́ẹ̀ ni ẹlòmíràn yóò sì gbé. Aṣáájú àwọn akọrin Kègbé náà ní á bá lọ́wọ́ àwọn tó bí wa ni o, orin Fúlàní ni tí a máa ń kọ fún ìyàwó ọ̀sìngín. Ìyàsọ orin Kègbé ni pé a máa ń kí oríkì ìyàwó nínú rẹ̀ tí a sì tún máa ń gbà níyànjú láti má ṣe ìgbéraga, kó ní ìwà ìrẹ̀lẹ̀ kó sì máa bọ̀wọ̀ fún àwọn ènìyàn ọkọ rẹ̀. Àwọn obìnrin kékeré àti àgbà ló ń kọ orin Kègbé, àmọ́ àwọn ẹ̀yà Yorùbá kò lu orin Kègbé mọ́ o, sórí wọn kò mọ iyì rẹ̀ ni. Láti kékeré ni àwọn obìnrin Fúlàní ti ń kọ orin Kègbé, àmọ́ ó ti ń lọ sókun ìgbàgbé láàrin àwọn kéékèèké. A kì í béèrè iye owó kan o tí a bá fẹ́ lọ kọ orin Kègbé yìí, iye tí oníkálùkù bá fẹ́ fún wa, òun náà ni a máa gbà. Yàtọ̀ sí àwọn Fúlàní, bí ẹni tí kò bá ń ṣe Fúlàní bá bẹ̀ wá lóde, a máa ń lọ síbẹ̀ láti lọ kọ orin Kègbé náà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.